Ẹ káàbọ̀ sí oríkọ̀ ẹ wo oríṣiríṣi fídíò wa lẹ́tẹ̀ máa play fún ẹ wo kí ló ń ṣẹlẹ̀ nínú àwọn fídíò gbogbo ẹni ẹ máa ní àǹfààní láti gbọ́ tó bá dékè ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ máa lórí ìkànnì bá like subscribe kẹ́ṣẹ́ àwọn fídíòs wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ní every time tí a bá ti gbé já ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọpọ̀ ká má fi pẹ́ jù ká má fi àkókò kí a má fi ṣòfò ẹ lẹ́ka sọ ojú abẹ́ ń kù. ìfárígá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti fárígá wọ́n ti bínú tán àwọn náà ti yarí wọ́n ní lọ́wọ́ yìí o àwọn máa pín Nàìjíríà ni wọ́n ní tí àwọn Nàìjíríà sì àbí tí Nàìjíríà pa àwọn alágbára lẹ́sẹ̀ wọ́n ní tí àwọn kàbá tó ń wà nínú Nàìjíríà tó ń bá tẹ ojú òfin mọ́lẹ̀ tó bá sọ tí Yorùbá ò lọ́wọ́ yìí wọ́n náà máa pín Nàìjíríà gẹ́gẹ́ ó dáa báyìí tó bá ń gbọ́ dáa báwọn ọ ti ń bẹ́tà báwọn báyìí now so ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ lè sọ tẹ́ ń sọ lẹ́nu yìí láti bàtà tí ń pariwo fún yín ìsín ẹ lè ṣe meeting wípé ẹ máa pín Nàìjíríà with one condition o àbí or one condition because wọ́n give condition tí àwọn àgbàgbà Yorùbá máa fi pín Nàìjíríà wọ́n give condition ṣe mọ̀ pé olè òní ṣàgbà olè òní jàgbà kó má ṣe lójú fìrì à ń kọ́ òwe díẹ̀díẹ̀ so àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá wọ́n ní kó lè tó jàgbà kó tó ṣe lójú fìrì o wọ́n láwọn give condition tó dẹ̀ give ó máa head ní 2027 wípé kí tó lọ síbẹ̀ yẹn mo kọ́kọ́ fẹ́ dọ́dọ̀ Saheed Òṣùpá aláyé thank you èyí tẹ́ wọlé mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yín because eléyìí surprise mi wípé a lè gbọ́ eléyìí lẹ́nu àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ state police lórí ọ̀rọ̀ insecurity nílẹ̀ Yorùbá àwọn àgbà ilẹ̀ Yorùbá náà ti jáde wọ́n ti ṣe meeting bó tiẹ̀ jẹ́ wípé ọmọ tiwa IGP Túnjí Dìísù ọmọ tiwa nílẹ̀ Yorùbá o wọ́n béèrè fún 60 months 60 not 16 ni o torí mo lè má gbédè mo lè má mọ̀ pé o not 16 months 60 months ọdún mélòó nìyẹn wọ́n béèrè fún 60 months tó máa fi ṣe state police àwọn àgbàgbà Yorùbá ti jáde wọ́n ní kò sí nǹkan tó jọ wọ́n ní kò sí nǹkan tó jọ 60 months kíni ṣé kò pa wá tán ni àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá wọ́n ní ṣé kò pa wá tán ni wọ́n láwọn ò gbà àwọn náà ti lọ ṣe meeting ó dà báyìí ó ti ń get started kò sẹ́ni tí ò ní kàn án ojoojúmọ́ ni mo sọ fún yín mo ní ìyà tó wà ní gym tó ń jẹ tálíkà lọ́wọ́ mo ló wà ní gym ni tó bá yó ó máa mẹ́yìn olówó sọ́wọ́ because tálíkà ò lè yó 60 months ẹjọ́ oṣù mélòó ni 60 months yẹn jẹ́ nínú ọdún 60 60 months ẹ dákun ẹ tẹ́ bá mọ̀ máàsì bí àṣà ìyá màmí á ní máàsì ẹ tẹ́ bá mọ̀ máàsì ẹ bá mi ṣí ọdún tí 60 months jẹ́ ẹ tó jọmọ ti wá nìyẹn o ẹ tẹ́ jọmọ wà nílẹ̀ Yorùbá gan tẹ́ wà ní post ọ̀rọ̀ yín gan ò yé mi Ọlọ́run ọ̀rọ̀ yín ò yé mi Yorùbá God bless you ẹnìkan ní I kept on saying that Nigeria won't divide until Yoruba says enough is enough. Yoruba are now saying enough is enough. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá they are now saying ó tó gẹ́. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá saying ó tó gẹ́. Wọ́n láwọn ò ṣe mọ́ ó ṣọ́ọ̀kì mi. Mo dẹ̀ ń sọ fẹ́yìn ìyá yìí 5 years ní 60 months. IGP Túnjí Dìísù ọdún 5 God bless you Jimoh Monísọ́lá ìṣeun gan mo kẹ́yìn tẹ́ kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò according to the time tí show yìí bá bá yín èní ní 15th of April 2026 ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2026 mo fẹ́ ká máa fi Yorùbá mo fẹ́ máa lo àwọn Yorùbá ní at least àwọn òbí kọ̀ọ̀kan ká máa fi Yorùbá gbé lárugẹ now 5 years ni
tún jí dìsù sẹ́yìn ilẹ̀ sọ́nà àbí gbàtẹ́ àbí wọ́n jí yín lójú oorun ni ṣé wọ́n jí yín lójú oorun ni even President Bola Ahmed Tinubu fúnra rẹ̀ àkànbí ọmọ ṣe rí sometimes tá bá ń bú Tinubu gbogbo ẹ̀kọ́ la fi máa bú Tinubu gbogbo ẹ̀kọ́ la máa fi máa bú Tinubu tá bá rántí ó ti sọ fún àwọn ó ti order àwọn state àwọn tó máa wà ní house yẹn wípé kí wọ́n sign state police láti join ǹjẹ́ mọ̀ pé àwọn ni wọ́n sign yẹn ni o ṣùgbọ́n tó kàn fẹ́ yáwó ni tó mọ̀ pé àwọn máa rí pín nínú owó olòṣì wọn máa sáré sign yẹn Akpabio ó bọ́ta ó ń sọ rádaràda lẹ́nu ó ní insecurity tó ṣẹlẹ̀ ní Nàìjíríà o nítorí wípé ìbò tó ń bọ̀ ní bíbò ṣe ń bọ̀ yẹn ní insecurity ṣe ń pọ̀ tó bá ti di wípé ìbò ti kú òǹlẹ̀ nísìn wọ́n máa gbé insecurity yẹn ò ní sí mọ́ ẹ jọ̀ọ́ kí ló dé tí wọ́n mú àwọn tí wọ́n ń fa insecurity during ìbò so they let them go because of ìbò wọ́n fi ayé oníkálukú wọ́n fi ń play politics ní Nàìjíríà wọ́n fi ayé oníkálukú wọ́n fi ń gbá game ẹnìkan ti sọ wípé tí Yorùbá bá dìde lẹ́nu pé àwọn ti ready wọ́n ní Nàìjíríà máa pín do we say Tinubu is working for Yorùbá ṣé ká sọ pé Tinubu ń ṣiṣẹ́ fún Yorùbá nation ṣé ká rí ní pé bóyá ń lọ yìí nísìn Tinubu àtàwọn àgbáyé Yorùbá ṣé ká sọ pé wọ́n ṣiṣẹ́ fún Yorùbá nation ni àbí ká sọ wípé àwọn alálẹ̀lẹ̀ Yorùbá ló ń gbé wọn lẹ́nu sókè ló ń tigi bọ̀ wọ́n ní lábẹ́ kan bọ́ta kan lọ sọ̀rọ̀ wọ́n ti ṣe meeting tán wáyé wọn wá ṣe o ẹ wò pé wọ́n lè má ṣe meeting wọ́n ti ṣe meeting bẹ́ẹ̀ kí tó lọ síbi meeting yẹn ẹjọ́ yín tèmi ẹjọ́ ẹ pardon mi fún nǹkan tí mo fẹ́ sáré show yìí kò yẹ kí n ṣe pẹ̀lú show tí mo fẹ́ ṣe ṣùgbọ́n torí pé ẹni jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan àjọ̀dàgbà ni but even though bẹ́yà àti ẹ̀wà mọ́ra wa mọ́ nísìn torí ẹni rírí ò jẹ́ ni kò jẹ́ ni mímọ̀ ọ̀rọ̀ tó awuyewuye tó ń lọ nípa King Dr. Saheed Òṣùpá Olúfimọ mátàgbàmọ́lẹ̀ mo fẹ́ sáré play fídíò Olúfimọ. Thank you Akorede. Thank you Akorede. Thank you Ayinla Akorede. Thank you so much. I really love you and I appreciate you. I appreciate you so deeply. Even though the last ọ̀rọ̀ tá jọ sọ ni pé ṣé wọ́n lè sọ pé kíní kan àwa tẹ́ntà bá nífẹ̀ẹ́ àwa nífẹ̀ẹ́ ni àwọn tí wọ́n sọ níwáyé pé Saheed Òṣùpá ó dá Sunday Igboho Saheed Òṣùpá you know I came out Saheed Òṣùpá ṣe máa dá Sunday Igboho àwọn níbi táwa ti wá ní èjè àwa ò kí ń hùwà ọ̀dàlẹ̀ and Saheed Òṣùpá ọmọ August ni ọmọ Leo ni same month same star lèmi àti Saheed Òṣùpá jọ ń lò a kì í dalẹ̀ a lè burú and bí burú wa kò sí pé a burú báyìí yẹn a máa ní discipline ni people àwọn tí wọ́n mọ̀ Saheed Òṣùpá wọ́n ẹ má súnmọ́ o Saheed Òṣùpá èèyàn burúkú ni o ẹ má súnmọ́ àwọn bàálò lọ lè ròyìn Saheed Òṣùpá àbí àwọn tọ́jọ́ gbé Saheed Òṣùpá ni ó ní kinní kan tó bá ṣe wèrè kò rán iṣẹ́ ẹsẹ̀kẹsẹ̀ máa sáré fi blow tẹ̀lé ẹni kò rán ẹ ìyẹn ò kí self discipline lèmi rí sí Saheed Òṣùpá kì í ṣèyàn tí ò dáa wọ́n tá bá rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà. Now I can now see why Saheed Òṣùpá àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí wọ́n fi jọ jẹ́ ọ̀rẹ́ bá mi ní kò sí tó àwọn méjèèjì ìwà wọn jọra wọn ìwà Saheed Òṣùpá àti ìwà olóyè Sunday Ìgbòho ìwà wọn jọra wọn gan tẹ́ bá pé báyìí ẹ má súnmọ́ o kò dá o ológun ní o tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Saheed Òṣùpá fi ṣe tó ṣe jẹ́ èèyàn tí kò dáa kò ní sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn and Akorede Ayinla ó ti mọ́ mi lára ni o tí fídíò yìí bá dọ́dọ̀ yín ó ti mẹ́ mi lára olóyè Sunday gbé pé má pa Àdìsá ọkọ mi gan Àdìsá so Akorede mátàgbàmọ́lẹ̀ Olúfimọ mo fẹ́ ṣe show mo fẹ́ sọ nípa yín mi fẹ́ pẹ̀lú mo fẹ́ fi appreciate wípé ẹ wùwà ọmọ tí wọ́n bí lé ọgbọ́n tí wọ́n gbé lọ sóde ìmọ̀ràn
ẹ wù wá tí ń jẹ́ tó ń jẹ́ ọmọ ọkọ ẹ wù wá oṣù tó bí yín. It takes a lot of courage kéèyàn ṣe kó wá bọ́ síta kó sọ pé ẹ má bínú. It takes a very extremely courage kéèyàn tó lè bọ́ta pé ẹ̀yin tí mo ṣe ẹ má bínú. Òṣùpá, I don't me mo be very sorry, but I am saying thank you. I appreciate you. Saheed Òṣùpá came out. Ẹ jẹ́ ká play. Àyìnlá, thank you. Oh, ní jábọ́ láyé. Ẹ bá mi ṣe ìwúre fún Òṣùpá. Níbi tó dé yẹn, ibi tí Òṣùpá dé lẹ́jọ́ èní, and he can come out to apologize publicly. Òṣùpá, you are a very knowledgeable and a talented man. Oh, ní jábọ́. Kò sẹ́ni tó máa ń dọwọ́ bo ògo òun. Kò sẹ́ni tó máa ń dọwọ́ bo ògo Òṣùpá. We know what you as in àmọ́ tó Òṣùpá tó là kọjá kó tó débi tó dé. Orí tó gbági tó gbọ́pẹ̀ l'Òṣùpá. Orí tó máa ṣe tó máa jẹ mọ́sà ayùn àbájú máa ń sọ inú ago dẹ ló ti máa wá mo máa gbọ́ máa ń pa òwe yẹn. Òṣùpá ẹni tó fara lugi tó fara lu ọ̀pẹ tó fara lu gbá èjè many àwàtàwà láti ibẹ̀ yẹn ó máa àti àpáta dìde a máa ń ti ẹrọ̀fọ̀ dìde ni, and nínú ẹrọ̀fọ̀ yẹn you have to use all your strength. Wàá lo wèrè, wàá lo gbáǹkọ́, wàá lo anything. Pé ibi tó ní kí wípé má gbé bẹ̀ ló máa gbé. Òṣùpá is the kind of person pé ní tí ò bá jẹ́ tó ní ṣókò, let me go that way. Tí Òṣùpá bá ní dangbana tí ò ní ṣókò lórí, Òṣùpá ò ní sí nínú music industry lẹ́nìí. Kó máa yí àwọn ọlọ́gbọ́n, àwọn olóye tí wọ́n bá mọ̀ nípa ọ̀rọ̀ yẹn. Tí Òṣùpá ò bá burú, tí Òṣùpá ò bá le, tí Òṣùpá ò bá ya àkànlé òkúta, Òṣùpá ò ní sínú music industry lẹ́nìí. Tó bá dẹ̀ máa wà nínú music industry, ara àwọn tó máa wà lọ́wọ́ ẹ̀yìn ló máa wà, kò ní sí níbi tó wà yẹn. Kò wá ṣe èní lẹ́nìkan máa sọ pé máa jábọ́. Òṣùpá ò ní jábọ́ o. Akóredé ò ní wálẹ̀ láyé ò ní wálẹ̀. Tó bá kọlá ọjọ́ kan tá pàdé níbi omi ní Bádíà, níbi tí wọ́n máa ń pè ní bọ́n máa ń pè níbi omi Bádíà yẹn ṣé wà better life, níbi omi better life tí òjò tójò ń rọ̀, mo wẹ̀ báyìí pé Òṣùpá ló ń lọ lọ́ọ̀kan yìí tí ẹ̀dá kan ò rí pé ẹnìkan ń lọ tó important nínú ayé. I can remember that was 1983, 97 when you were going better life ní Bádíà tá ń wọ inú omi lọ. Àwọn èèyàn wọn mọ what it takes láti dé òkè. Ìjọ tí èèyàn bímọ kọ́ ló máa rìn. They don't know what it takes for Saheed Òṣùpá láti débi tó dé yẹn. Wá débẹ̀. Àkímọ̀rin kò rí máa mi o. Àkímọ̀rin kò rí máa mi. Me, I know Saheed Òṣùpá no mama papa. Even his mother. Sáfẹ́jọ́. Ó ní jábọ́, Àyìnlá. I love what you did. Ó ní jábọ́ láyé ò ní jábọ́. Let's hear from Saheed Òṣùpá. Saheed Òṣùpá mo gbọ́ lórí wá fẹ́ ẹ̀yin fans mi ẹ má bínú torí Ọlọ́run. Wí pé mo praise Saheed Òṣùpá báyẹn jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run, ẹ má bá no iṣẹ́ show Saheed Òṣùpá kọ́ la fẹ́ ṣe. Kọ́ la máa ń ṣe níbi bí bet. Tá bá rò tọ̀rọ̀ ká sọ. Many things tó fi jẹ́ kí àwọn olówó kó máa ṣàánú tálíkà. Tí many of them ṣe máa ń ṣe gate sílé wọn tó máa pè wọ́n tí wọ́n ò ní gbé call. Arelele. It's taking a lot of courage fún Saheed Òṣùpá to come out and do this. Tó wáyé pé love tí mo ní fún ẹ tẹ́lẹ̀ Saheed Òṣùpá. Tó wáyé pé 60-70%. Let's say 70%. Because I love your music. I love you as a brotherly love ni o. Káwọn yẹn má lọ yí síbò mi, but that is how I know. Pàdé Saheed Òṣùpá ni but that is
but that is how I lay. So find this radio Japan. So ẹ má lọ yí sọ́nà bòmí o. Brotherly love, I love you. Ọmọ àdúgbò love, I love you. And your music, Òṣùpá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀. And tó wá jọ mo oṣù mi. Mo like ẹ Dark West. Mo like ẹ dákú tẹ́lẹ̀. But lọ́wọ́ yìí, Òṣùpá, I love you Dark West. Jẹ́ ká sáré gbọ́ Òṣùpá náà. Àyìnlá. Wọ́n ní kọ́ dúró sílẹ̀, wọ́n ní kọ́ dúró sílẹ̀. Ó sọ Pasuma, ó sọ Pasuma. Ó ní Pasuma tó, ó ní Pasuma tó. Ó sọ Kọ́lìntì, ó sọ Kọ́lìntì. Ó ní báyìí ṣáájú Kọ́lìntì lọ, ó ní báyìí ṣáájú Kọ́lìntì lọ. Pasuma ọ̀rẹ́ mi Àlàbí. Akọrin ńlá ni wọn náà. Lábìnú. Aláàjì Kọ́lìntì Àyìnlá. Ògbólógbò olórí rẹ̀ náà. Ẹ má bínú. Thank you everybody. Ẹ ṣe. Ọ̀rọ̀ fàjà kẹ́yàn tó má fọ́ lóhùn ṣẹ̀rí lọ́mọ. Ọ̀rọ̀ fàjà kẹ́yàn tó má fọ́ lóhùn ṣẹ̀rí lọ́mọ. Ọlọ́run ọba tí mò ń sìn kò kí bẹ̀rí lọ́jẹ́. Ọ̀rọ̀ fàjà kẹ́yàn tó má fọ́ lóhùn ṣẹ̀rí lọ́mọ. Ọlọ́run ọba tó dààmú wọn mọ́ kò kí bẹ̀rí lọ́jẹ́. Ọ̀rọ̀ fàjà kẹ́yàn tó má fọ́ lóhùn ṣẹ̀rí lọ́mọ. Ọlọ́run tó dá Jésù Kristi kò kí bẹ̀rí lọ́jẹ́. Ọ̀rọ̀ fàjà kẹ́yàn tó má fọ́ lóhùn ṣẹ̀rí lọ́mọ. Ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́ bá fẹ́ kó jẹ́ kan tó bá mi ò nira. Ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́ bá fẹ́ kó jẹ́ kan tó bá mi ò nira. Kò sẹ́ni tó máa wájú Ọlọ́run ọbẹ̀ yóò dodo. Ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́ bá fẹ́ kó jẹ́ kan tó bá mi ò nira. Ọlọ́run lọ́ba kó báyà fún tó bá mi ò nira. Ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́ bá fẹ́ kó jẹ́ kan tó bá mi ò nira. Òkìkí tí mo ní ní ọ̀dọ́ Èdùmàrè máa wá ní sí Èdùmàrè. Ó sọ lẹ́yìn. Wọ́n ní kọ́ dúró sílẹ̀. Ó sọ Pasuma. Ó ní Pasuma tó. Ó sọ Kọ́lìntì. Ó ní báyìí ṣáájú Kọ́lìntì lọ. Pasuma ọ̀rẹ́ mi Àlàbí. Má bínú. Akọrin ńlá ni wọn náà. Má bínú. Aláàjì Kọ́lìntì Àyìnlá. Ògbólógbò olórí rẹ̀ náà. Ẹ má bínú. Thank you everybody. Ẹ ṣe. Ẹ jọ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ìkan. Aláàjì Pasuma Àlàbí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Saheed Òṣùpá ó finú wénú. And again, téèyàn bá rọ́lọ́rọ̀ èèyàn sọ̀rọ̀ lèèyàn máa ń dà. Ìjà ló dé lórí dòwe. Ọ̀rọ̀ yẹn ẹ ti fà á tẹ́lẹ̀tẹ́lẹ̀. Téèyàn bá dẹ̀ ń jà lọ́wọ́, bú mi ń dúdùn kí n bú ẹ kíkan náà lọ́rọ̀ lé ayé. Téèyàn bá ń jà, kò sí nǹkan téèyàn ò ní sọ nípa èèyàn. Ọlọ́run ní jẹ́ kí Pasuma Àlàbí náà rẹ̀ tó máa sọ pé ohun ẹ̀ náà wà lọ́wọ́ mi tó máa jẹ́ tó súnmọ́ Pasuma náà tí ò sẹ́ni tí kò sí nǹkan tí Pasuma náà ò lè bá sọ ó máa gbé àárí wípé Pasuma náà máa ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ nípa Òṣùpá mi ò dájọ́ o mo kàn bẹ Aláàjì Pasuma Wàsíù Àlàbí ẹni òkè lẹ́yìn náà ẹ̀ ní jábọ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti wà lókè tó èmi fẹ́ kọ́ máa wọn ọmọ tèmi kí wọ́n gòkè bẹ́ẹ̀ ti wà lókè ẹ̀ ní jábọ́ lágbára Ọlọ́run ṣé wàá rí bàbá mi Kébé ń kó ara Àyìnlá Kébé ń kó ara bàbá ń ta pọ́npọ́npọ́n ni Aláàjì Kọ́lìntì Àyìnlá gbogbo ẹ̀ tẹ́ bá wà lórí péjẹ bá mi ṣé rí ti Pasuma àti Òṣùpá nǹkan kan náà jọ làwọn méjèèjì ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n ṣé rí bàbá wa Kọ́lìntì Àyìnlá Kébé ń kó ara dáàbì wa ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run ọmọ yín ni Saheed ó ń bá ọmọ tẹ́ bí nínú yín jórúkọ Àyìnlá lẹ́yìn Àyìnlá ni Saheed náà ó tún bá ẹ̀yìn bàbá náà jẹ́ orúkọ bàbá wa Aláàjì Kọ́lìntì Àyìnlá Kébé ń kó ẹ fún mi lórí orin Kọ́lìntì Àyìnlá kan ẹ fún mi lórí Kọ́lìntì Àyìnlá kan lórí comment section torí Ọlọ́run ẹ fún mi lórí Kọ́lìntì Àyìnlá kan bàbá Kébé ń kó ara ẹ má bínú ẹ mọ̀ pé ìyá àti barista náà jà pẹ̀lú nísìnyí àbá wa mèsì wọ́n ṣe tàbí nǹkan jẹ́ ọkọ̀ tó ń sunkún ọ̀rẹ́ mi ní Síkírù bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ má bínú sá now àti bọ́lẹ̀ ń bẹ̀ ẹ ṣe gan Saheed Òṣùpá I love you and I love you so deeply thank you sir ẹ ṣe mo love gbogbo ẹ̀yin fans mi náà ẹ ṣe ẹ káwọ̀ ìjó yóyó padà sí ìjó yóyó náà ìjó yóyó okay ìjó yóyó mo wá ọmọdé kan tó ń jíjó yóyó níjà mọ́júmọ́ yóyó mo tún rẹ́gbà láàgbà tó ń jíjó yóyó ẹ ṣe gan
Ìjọ yóò ní orí àwọn ìjọ yóò everybody love ìjọ yóò lórí show yìí lẹ́ni tó bá ti máa pè wọlé ó gbọ́dọ̀ kọ orin Saheed Òṣùpá kan fún wa tàbí kó kọ ti Kollington kan tàbí kó kọ ti Pasuma kan ìwọ tó bá ti mọ̀ kankan kọ nínú mẹ́ẹ̀ta máa pè wọlé ẹni tó bá ti mọ̀ orin kankan kọ nínú mẹ́ẹ̀ta lórí topic tàbí ṣe ẹ máa pè wọlé yes Yorùbá wí Ọlọ́run máa ṣàánú ẹ jẹ́ ká lọ síbi ètò tá fẹ́ ṣe dáa ìfún ti lọ 20 minutes lórí Saheed Òṣùpá nìkan ẹ bá mi ẹ tó wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube ẹ sáré play kíní fún yín mo ṣe máa flip the camera. Okay. I know I don't know Hausa or Fulani language, but with what I'm seeing, it shows that what this man is doing is not fair, it's not good. This is somebody's farm being destroyed to feed cows. It's unfair. If you understand what this man is saying, please tell me in the comments. But as for me, I know it's not fair at all. Just listen to him. And he's doing it with all happiness. I know I don't know. عمرنا ما وثقنا فيك عارفينك كذاب وعمرنا ما وثقنا في البشر عارفينه انك جميل لانه نفس الزول اللي قاعد يضحكك بكره بيبكئك ونفس الملابس اللي قاعد تلبس بكره بيبقى لك كفنك ونفس التراب اللي قاعد تمشي فوق بكره بيجي فوق. ẹjọ torí Ọlọ́run ọba ẹ̀yin èèyàn wa mo rò bóyá rí bí àgbàdo yẹn ṣe ga tó àgbàdo yẹn ga tó bí mo ṣe ga tó yìí kó tó wá gbé èèyàn kan sí mi lórí tó ga bẹ́ẹ̀ ẹ wo bí àgbàdo yẹn ṣe ga tó ó dẹ̀ wọnú oko ẹni tó ní àgbàdo ó dẹ̀ àwọn àgbàdo tó ti gbó ó dẹ̀ ń jà ó dẹ̀ ń fún màálù jẹ àwọn pípò yìí burú o wọ́n burú wọ́n ní ìkà kò sí nǹkan tí wọn ò ní tó bá ní kó lọ pé ọ̀dájú ayé àti ọ̀run wá àwọn ọmọ ẹranko yìí àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ they are so wicked to the extent pé kò sí nǹkan tí wọn ò lè ṣe now àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń sìn wọ́n ti wá dìde wọ́n ti ṣe meeting wọ́n ti lọ sí meeting wọ́n ní let me bring it out or kakọ́kọ́ play olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tabako lọ́dọ̀ Àdìsá Ọlọ́run ṣàánú mi tí bá jẹ́ ọkùnrin Ọlọ́run mọ ìyàwó tí màá fẹ́ torí mo like oríkì má kàn máa pe Àkànkẹ́ o Àdùkẹ́ o Àṣàkẹ́ o Àbẹ̀kẹ́ o má lè máa fẹ́ yàwó lọ ni ẹ jẹ́ ká kọ́kọ́ dọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. gbogbo inú ilé ẹni ká bọ̀ mọ̀ lẹ́ máa ń wí a sì wá wà nílé wa tí ẹ wá pẹ́ ìfún wa pé ká mọ̀ lọ gbé mílíọ̀nù wa nínú tó lọ́ba tó níjú yìí àdúgbò pé pẹ́sidẹ̀ntì wa gbọ́ kọ́lọ̀ jẹ́ kí ẹ̀mí wọn gùn ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí kọ́lọ̀ fòrò wọn lọ́rùn torí pé bàbá tí wọ́n gbọ́ wọ ní ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà wọ̀ yìí ó bẹ̀rẹ̀ oníwà aláwọ̀ àwọn ará wájú sí mẹ́jọ bàbá náà ló sí mẹ́jọ alọ́kà àwọn bàbá tó dókòó yìí àwọn bàbá yìí òṣèlú ló dé ní nǹkan dàrú wọ́n ní ọba pa lórí ohun gbogbo ni lẹ́yìn Ọlọ́run àwọn bàbá tó kàn rèé tí wọ́n bá sọ pé báyìí wọ́n gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn olóṣèlú dé wọ́n yí nǹkan kó wọ́n tọwọ́ bọ̀ wọ́n sì tọwọ́ bọ̀ náà àṣẹ yẹn sì ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn bàbá ìrònú àṣẹ tí ń bẹ lẹ́nu wọn gbọ́dọ̀ fi sílẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ní tó gbé ohun tí wọ́n ń jọba lé lórí náà ni àwọn aráàlú ìjọba lé lórí wọn pé wọ́n jọba tó dáa náà ni àǹfààní. ẹ jọ torí Ọlọ́run ẹ bá wa tẹ thumb up lórí ṣe ẹ bá wa share video ẹ jọ ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ wípé àwọn àgbààgbà wá sí bọ́tà wọ́n ti ṣe meeting wọ́n dẹ̀ ti yarí wípé pípín ní Nàìjíríà but on one condition yẹn à ń lọ síbẹ̀ náà Àdìsá go on son. ètò ń fèmí láti wá pé ká wo nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ààbò wa torí ìlú wa níbi ìlú mi ní. gbogbo ẹni tí wọ́n bí wọ́n bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu ìlú mi níbẹ̀. káre ẹni pé àwọn bàbá wa bàbá mi tó jókòó nísì
wọ́n bí ọkùnrin kò ní jẹ́ kan kò ní jẹ́ méjì wọ́n sì bọ́bẹ̀rẹ̀ àwọn ọmọ táwọn náà bá bí omi ọ̀nà Amẹ́ríkà ètò ọ̀nà London ètò ọmọ lọ gbé Ìbàdàn ètò gbé káàkiri wọ́n lọ tẹ̀lé sílẹ̀ bí yóò bá ṣe tẹ̀lé òkìrì nìyẹn ìran kan náà gbogbo wa bàbá kan yá kan náà ló bí wa. ó ṣe Àdìsá. ìdí nìyí tó o bàbá ìtura ò pé nígbà tí wọ́n bá gbé àtọwọ́ òun lọ́mìnira ìgbésẹ̀ tó ń gbé láti ilé fún ààbò Yorùbá fún ààbò àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ dádúró inú mi lẹ́nu pé bàbá mi kan bẹ́ mí bàbá wa yìí nígbà tí wọ́n ń ṣe ètò bí a ṣe ṣètò security yẹn l'Àbújá àwọn bàbá wa rúmọ bọ́lọ́njẹ́ mi ogun ẹ bá mi ṣe kábíyèsí gbogbo ẹ̀ Yorùbá. kábíyèsí ti bàbá mi ó nílẹ̀ torí ìlú ọ̀la wa. ẹ bá wa ṣe kábíyèsí fáwọn ọba wa náà akọni Oòduà God bless you wọ́n ní akọni Oòduà ló ń sọ̀rọ̀ akọni Oòduà Àdìsá àtìyà májàsọlá àtìyà Àdìsá kan báyìí òòṣà àtìyà sọ̀rọ̀ òòṣà. ìdọ̀bálẹ̀ yìí náà ni kò jìnnà sílẹ̀ rárá. tí wọ́n ń ṣètò wọ́n bá pírẹsidẹ́ntì sọ̀rọ̀ mo mẹ́tì bàbá mi bẹ̀ ní kábíyèsí mi bẹ̀ ń jọ yẹn wọ́n jọ ń fi ọ̀rọ̀ yẹn jómi tó wọ̀ wípé nígbà tí àtúntò Sunday lómìnira ń sìn a gbọ́dọ̀ ṣètò bí a ṣe ṣe security ilẹ̀ Yorùbá tí ó fi dúró sólì sí bàbá mi ẹlẹ́ni bí bẹ́ẹ̀ bá ti fún mi láṣẹ tí mo ní àtìlẹ́yìn president tí mo lẹ̀ níta bàbá mi tó jókòó yìí Fúlàní ò lè jíwájú mọ́. wàláì ọ̀ṣà wọn ò tó bọ́ ṣe ń pera wọn àwọn náà ò lẹ́mìí méjì ṣé Fúlàní lẹ́mìí méjì ni wàláì ṣé Fúlàní lẹ́mìí méjì ni wọn ò lẹ́mìí méjì wọn ò tó bọ́ ṣe ń pera wọn wọn ò tó bẹ́ẹ̀ ọ̀ṣà continue. ẹwà ẹgbẹ́ àwọn ìkan ti parẹ́. Oríṣàjọ̀nù ìyẹ̀bí tí wá ní wọ́n ìbọn tí wọ́n gbé lọ́wọ́ ló fi ń dẹ́rù àwọn bàbá mi àti ìyá mi lórí oko ohun tó sì gbé lọ́wọ́ yìí àwọn bàbá wa yìí báwọn gbé sàkàbùlà lọ́wọ́ á gbàgbọ́ táwọn gbé lọ́wọ́ yẹn pẹ̀lú ọ̀rọ̀. Jà gbọ́dọ̀ wọ̀ ní wọ́n kọ́ lóhun ìkọ́jú. 50,000 wọ́n ní bàbá mi á rí dúpẹ́ lọ ọmọ wà pé á rí dúpẹ́ lọ tọ́ba níbẹ̀ lọ wá tọ́ba wá wá ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá tó gbé gbogbo Kogi ní oko ara ní gbogbo lẹ́yìn títí jẹ́lẹ̀ Yorùbá kálàáfíà wà mo lè fi ń dẹ́ bàbá mi lójú pé bọ́lá ń jẹ́ bàbá tó ń gbó mi ò ní tójú tí wọn rárá mi ò ní tójú tẹ̀ bàbá mi bí mo ṣe wá yìí nísìnyí inú mi dùn pé gbogbo àwọn bàbá mi Ibrahim wọ́n ti ṣe gbogbo kéde àwọn ẹ̀yìn wọ́n ti ṣe ṣùgbọ́n àfọwọ́kùn tèmi pẹ̀lú wọn yóò tún wọn dà pé kéré yóò tún pípẹ́ níbi bẹ́ẹ̀ lọ a sì kápá àwọn ajínigbé yẹn kì í ṣe pé a kápá àwọn lásán a mọ̀ mú wọn á fún yín láàyè tí ẹ mọ̀ ní òfin yẹn gan. ó yá ìyá anybody. mo fi wọ pé tí wọn àwọn tó ń mú láàyè wá ní tí ẹ ṣe pé irọ́ la mú òdúdú pé àwọn tá a mú wá ní kábíyèsí ẹ kó wọn fún ìjọba ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀ kó wọn fún ìjọba kó lè mọ̀ pé lóòótọ́ là ń ṣe tí ì bá parọ́ mọ́ wọn tó gbogbo nǹkan láyé ká fi sọ́wọ́ Ọlọ́run àgbọ̀dọ̀ fún gbéraga kún ìwọ̀n fi dẹ́ bàbá mi lójú pé pẹ̀lú ó ṣọ́ fún ni òògùn bá. tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá mi tó ti ń gbé gbèsè yẹn tẹ́lẹ̀ àgbà wọn dáadáa tí àlàáfíà wà fún mi dáadáa tọ́kẹ̀ tí ń kí ó sùn tí ẹ̀sùn tí ọkàn yẹn ń balẹ̀ nígbà tí èmi tọ́jú nílùú wa nílùú bàbá mi tí a bá toko dé nígbà míì tí wọn bá gbé wa lọ́ta a lè sùn mọ́jú mọ́. dáadáa bàbá wa sọ pé àwọn àti ìta mọ́ sùn mọ́jú rẹ̀ ilẹ̀ sọ ọmọdé ó kú ó lòun láyà tí ọba láyà sí yóò sùn tàrí tàrí ó di ọpẹ́ tẹ́lẹ̀ bọ̀ nísìnyí bí ẹ bá wá sùn ta. ẹ ti gbọ́ òwe táwọn bàbá máa ń pa òwe táwọn bàbá máa ń pa nìyẹn nígbà kan ilẹ̀ sún ọmọ sóko ó lóun sùn ta gbà tó bá sùn gbà tó kọ́ta ló máa jí ẹgbẹ́ tẹ́lẹ̀ a máa ń sùn síta ìta la máa ń sùn mọ́jú níbi roundabout níbi ilé àwọn Aláàjì Saheed Òṣùpá abílẹ̀ màmá wọn ìyá kan máa ń ta ráìsì ń bẹ ìyá kì í sùn ẹnìkan náà ta túwó níyà túwó
ìyá àwọn yẹn ò kì í sùn mọ́jú ó bá débẹ̀ láago 3 òru wá jẹ túwó ìyá Yọmí wà lákòrédé tó máa ń ta ẹ̀kọ kò débẹ̀ láago 3 òru ó máa mú ẹ̀kọ gbóná ẹ̀kọ àtàkàrà ẹ̀kọ àti mọ́mọ́ín 32 la máa ń pè ìyá Yọmí 32 ẹ̀kọ 3 naira sugar 2 naira 32 most of Ajégúnlẹ̀ footballers wọn lè sọ pé àwọn ò mu ẹ̀kọ ìyá Yọmí torí wa ìsáná wa ti máa lọ play ball àtọ́ tó wá di star lẹ́ni tí gbọ́n gẹ́gẹ́ di gẹ̀ nínú ayé mo dúpẹ́ pé AJ produce AJ all produce gan instrument pọ̀ ní AJ kọ́nà bá wa ṣe ìlú wa àmọ́ wa talent ń waste ní AJ gan Ajégúnlẹ̀ ẹ sọ tó produce musicians tó Ajégúnlẹ̀ kò sí ní Nàìjíríà gbogbo ẹnu ni mo fi sọ ìpẹ́ tó produce musicians o pa àwọn olórin o Daddy Shoki ó fẹ́ bẹ́ẹ̀ ni kò sí footballers náà dẹ̀ kèrè tó ń gbá bọ́ọ̀lù lẹ́ni tó ti gẹ̀gẹ̀gẹ̀ nínú ayé AJ ló produce wọn orílẹ̀ ìgànmú sáfẹ́jọ́ amùkòkò Ajégúnlẹ̀ aláyàbí àgbà ibẹ̀ náà ti jáde Pasuma Mushima ní Pasuma even àwọn actors yín àwọn Sanyeri Ibrahim Shatta Eniola kí ló kọ̀ bọ́ àfíìsì Eniola ó bá tó bá ti dé bá dé tó bá fi tọ́lẹ̀ bá dé àwò tí tọ́ nǹkan wò kò sí o ìjọba ẹ bá wa rí sí Ajégúnlẹ̀ we need you ní Ajégúnlẹ̀ AJ we have àwọn tó ní talent wà ń bẹ̀ ẹ bá help àwọn ọmọ wa lájégúnlẹ̀ ẹ help àwọn ọmọ wa ní Ajégúnlẹ̀ a ní àwọn talent lájégúnlẹ̀ àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù tó yẹ pé ẹ máa lọ ṣe wàhálà káàkiri tẹ́ bá lọ wọ Ajégúnlẹ̀ bá lọ ká àwọn ọmọ jáde Ògún gbọ́ kò sẹ́ni tó produce Ajégúnlẹ̀ ẹ wá o màláìka ò kì í ṣe ọmọ Ajégúnlẹ̀ o ẹ wá gbé yẹn wá ẹ má ẹ̀ka máa ta sáwọn olórin ẹjẹ́ kẹ̀kẹ́ máa ṣe ṣóò lọ. kéèyàn tó wọ́n sì jíyàn gbé wọ́n máa ní ká wọn lọ mú wá. mílíọ̀nù ọmọléèwé ẹgbàá mi kò ní mo fi fáànù sí. 20 million wá kó lọ mú 20 million wá nílẹ̀ bàbá wa. àwọn olórin ikú ó kù díẹ̀ káàtó. ó pọ̀ káàtó pàápàá. pẹ̀lú ìgbésẹ̀ wọn àti fọ́sowọ́pọ̀ gbogbo àwọn security men tí wọ́n lẹ̀ ní wọ́n fọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àgbà wọn pépè nínú wa ó sì kù ló sì balẹ̀ ọ̀hún ní jẹ́ kí gbogbo ilẹ̀ ọkàn bàjẹ́ gbogbo bí tí wọ́n ti wọ̀. Sunday Igboho nìyẹn ló kún o bàbá tí wọ́n kún. àwọ̀ á lè rí pé àwa ń bẹ̀ fún ọjọ́ mélòó kan. tí àwọn aráàlú mo fẹ́ lọ mú fáàlù ẹ̀ wá kú o. bàbá wa ní ọmọ tí ó ní ìyá òun ò ní sùn òun ní òun ní bẹ́ẹ̀ ni ọmọ tó bá ní ìyá òun ò ní sùn òun ní òun ní fojú gbọ́n ojú ní sìnkábò di òun bọ̀ mẹ́. òun bọ̀. ó lè abẹ́rẹ́ sí ń dájọ́ ní kúrò ẹ pé adájọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà ló kù jí pé ṣùgbọ́n mi fi ń ta iná tó fẹ́ bàbá ojú ń ká àwọn yẹn tá a bá wọnú kóòtù wọn àṣọ àwọn tí ń bẹ́ẹ̀ gbòòrò tó ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ o àwọn tí ń díyàn gbé pẹ̀lú àwọn àsọmọgbé wọn tó ń bẹ́ẹ̀ gbòòrò tó ń fún ọ lọ́wọ́ pé eléyìí ló rọ ẹ lọ gbé ẹrìn báyìí bàbá mi tí sẹ́yìn bá bẹ̀rẹ̀ ẹ sára sí wa. ó ṣe òòṣà mi òòṣà àdìsá tiwa ọmọ aládùúkù tiwa òòṣà tiwa ẹni tó bá dùn mọ́ kó ló jẹ sójà. ọ̀gbẹ́ni súnmọ́ òǹjọ now ẹ wá wo nǹkan tí àwọn bàbá.